ẹ̀tún lónìí ìbọn kété lólo méjì ká ló lẹ́wù lájà bá di lájà bá dìde olùkọ́ àgbà apàtẹ ìtàn mọ́kúta bọ́bá dọ̀jọ́ èrè ẹ̀ránṣẹ́ fàtàǹbà rí bọ́bá dọ̀jọ́ ẹ̀ránṣẹ́ polóògùn bọ́bá di kásọ̀tàn káyọ̀ nàná ìṣẹ̀dálẹ̀ ìtẹ̀lú tó jẹ́ ti Yorùbá ọlọ́jọ́ wa làárọ̀ sọ wá lájà bá zolùgbàgbà ni ẹ máa gbọ́ lórí ètò yìí ètò wa Orísun náà ni Orísun wa ò ní bẹ̀ láéláé o. mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi. ẹ tún kó àbọ̀ sí orí ètò yín ètò wa ètò gbogbo ìlú Orísun ní ìkànnì Sobi FM 101.9 ní ìlú Ìlọrin. àkọ́kọ́ òun mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú làákàyè tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ wa Alhaji Lukman Ọláyíwọlá Mustapha. èmi a máa ṣe ní ìwúre ní gbogbo ìgbà pé àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa. bákan náà mo sì kí olóòtú mi tó tún wá ń ṣe gíwá wa ní Sobi FM ní ìlú Ìlọrin. èmi a máa wípé tèmi di méjì lọ́dọ̀ olóòtú mi ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adéníjì. bákan náà ni ìgbàgbé olórí àwọn amójú ẹ̀rọ wa bàbá ẹnjìnìà Isaac Ọlápàdé olóko. bákan náà ni mo kí ẹnjìnìà Ọláolú George àfẹnú wa nù àwọn tí wọ́n fìyà jẹnu àwọn Chelsea nù. bákan náà mo kí alákòóso ètò gbogbo tó ń jáde ní iléeṣẹ́ wa Jọlá Olúwa Àfọlábí JJ Jabulani. èmi nìkan kọ́ mo wá wà lórí ètò ní alẹ́ yìí èmi àti Bíbíire Saadat ni amójú ẹ̀rọ mi ọlọ́wọ́ ọdán mi nu òní òjẹ̀lẹ̀ máa gbọ́ mi kété. bákan náà mo sì kí Àlàbí Ọláyínká tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mi àjọ wà ní orí ètò. lẹ́ẹ̀kan sí ẹ tún kó àbọ̀ sórí ètò yín ètò gbogbo ìlú Orísun pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas tí gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà. gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ yìí pé ní ìjẹjọ la wa ọkọ̀ ìtàn tá a ti ń bá bọ̀ láti di ọ̀sẹ̀ 13 ìyẹn láti inú oṣù kejìlá ọdún tó lọ. ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí la fi ẹnu rẹ̀ awakọ̀ rẹ̀ gúnlẹ̀ ní ìjẹjọ. a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí wípé ìtàn kìí ṣe nǹkan kan téèyàn kẹrin bọ́yé ètò kan tá a kàn ń ṣe fún ètò ìgbafẹ́. ìwádìí ìjìnlẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àgbéyẹ̀wò àti sí ọpọlọ àti ìfarabalẹ̀ ni. orí pé mo máa ń sọ pé ìtàn táwọn ọ̀rá gbọ́ láàrin wákàtí kan ó ju wákàtí 8 lọ tá a fi kọ́kọ́ kọ́ nígbà bá ṣe ọ̀pọ̀lọpọ̀ àgbéyẹ̀wò àwọn ìtàn. ìtàn míì sì ń bẹ o tó ṣe yí pé ìmọ̀ ń gbà wá tó ọdún kan ọdún méjì ká tó lè fi ẹnu rẹ̀ gúnlẹ̀ yìí pé ó ti di ojúlówó ìtàn. bá a ṣe wá mọ̀ bí mo ṣe máa ń sọ fún wa tá a bá wá parí ìtàn kan á gbé àlejò wá tó ṣe pé á jọ yànnàná ètò. àlejò mi Òdúwà ni wọn kì í ṣe àìmọ̀ olóko láti ìpínlẹ̀ Kwara wa ni wọ́n Kogi ni tó fi dé ìpínlẹ̀ Ọ̀yọ́. àlejò mi bá a ṣe ń gbọ́ wọn lórí rédíò náà là ń wò wọn lórí tẹlifíṣàn wa. àwọn náà ni olóyè SB Bakare bàbá ẹ̀ bá wa kí àwọn aráalé. ẹ kú lé o gbogbo ẹ̀yin aráalé ẹ sì kú àmójúbà wa. ṣé dálábà yín o ẹ̀dẹ̀ ò dàbí dídùn báyìí òun ni ọ̀sán mọ̀ ọdún so àrán lámọ̀dá àní dáràn. ẹ ti rí wípé àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ìní àlejò mi olùkọ́ ni wọ́n pèdèpèdè ni wọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n òǹkọ̀wé tún ni wọ́n jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó ń làkàkà nípa bóò ni àṣà àti ìṣe Yorùbá bóò ni ò ṣe ní wọ òkun. bàbá wa ẹ tètè káwọn ará ilé ó mọ̀ nípa yín níwọ̀n bá ná. ẹ ṣeun èmi ni olóyè SB Bakare tí nìgídẹ̀ rẹ̀ ń jẹ́ Ìbà. iṣẹ́ olùkọ́ ni mò ń ṣe pàápàá lórí ètò ẹ̀kọ́ èdè àti àṣà Yorùbá. tá a bá kà ní 1, 2, 3 ó ti lé ní ọdún 24 tí mo ti ń bá iṣẹ́ olùkọ́ bọ̀. a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí lórí ìtàn ìṣẹ̀ṣe Yorùbá. ní àwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀
sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni wá ní àwùjọ òǹkọ̀wé náà ni wá kódà mo jẹ́ ọ̀kan nínú ọmọ ìgbìmọ̀ àgbà Yorùbá tí a mọ̀ sí Yorùbá Council of Elders torí náà láti bá mi níbí lẹ́ni ẹ má jẹ́ kí ó yà ìlẹ́nu torí pé wọ́n ní igbá tó bá wọn ní ṣe baálẹ̀ agbọ́n mi kọ̀kọ̀ tó bá tó kọ̀kọ̀ náà sì ní ṣe baálẹ̀ odò kò jẹ́ bí ó ṣe lóhùn ó jẹ́ ní ṣókí ọmọ bíbí Ìlọrin ni mí o Ìlọrin gbèrè adémì níbi tí ẹni gbẹ́dùn jùyọ̀ lọ ẹsẹ̀ ọ. ẹsẹ̀ pọ̀ bàbá wa a rí wípé àwọn tá a bá ń gbọ́ mi nílé torí ètò Orísun ó yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tá a sọ ìtàn ká tún gbàlejò wá ká tún jọ yànnà náà ìtàn bàbá wa tá a bá ń wò gẹ́gẹ́ bí ìbéèrè mi àkọ́kọ́ kí lẹ rí sí ètò Orísun tá à ń ṣe níléeṣẹ́ wa ní Sobi FM nílùú Ìlọrin. ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ fún iléeṣẹ́ Sobi FM tí wọ́n gbé ètò Orísun kalẹ̀ tí a bá pè nǹkan ní Orísun ó túmọ̀ sí wípé níbo ni nǹkan ti wá ó pẹ̀ka ó kẹnu ó sì kẹtan tí a bá oríṣiríṣi nǹkan láti rí tó ṣe pé akànbá ni tí a mọ orísun rẹ̀ ṣùgbọ́n nígbà tí olùkọ́ àgbà dé tó kọ́ ní òun olùkọ́ àgbà bá nígbà mo wá wọjọ́ orí rẹ̀ pé ọ̀dà wọ́n ní bàbá nìkan àgbà bí èwe làárí ó yá nígbà tí mi náà wá wo ètò mo rí pé olùkọ́ àgbà ni torí kéèyàn tó ṣe ìwádìí fún ìtàn kó sì bọ́ sójú gbangba ayé kó tó wá máa sọ yí pé ẹni bá ní kò bá rí bẹ́ẹ̀ kó jáde táwọn ẹni tó wá fi ń tẹ̀lé níbi tí ọjọ́ orí wá dé ó yẹ kẹ́ ẹ mọ̀ yí pé Orísun ni kò sígbà tí èmi ọmọ pàdánù ètò náà wọ́n jókòó tì tó bá wá parí ètò tán wọ́n tún wá kó àwọn ìwé lórí Yorùbá jáde pé in tó sọ yìí ẹ jẹ́ kí n mọ̀ ọ̀dọ́ rẹ̀ síra wọn mo dúpẹ́ pé ó lékún ìmọ̀tẹ́mi gan náà níní mo fi títóbi ọlọ́ba búra kì í ṣe kí n wà lórí afẹ́fẹ́ ó lékún ìmọ̀ tèmi náà ní torí náà èmi á máa gbádùn ètò Orísun torí pé ó fi kún ìmọ̀ mi táànà tó wá ń sọ̀rọ̀ táwọn ẹ lọ́wọ́ mi báyìí tó bá dárúkọ pé kan fún mi wọ́n rí i pé mo wá wéhùn mo wà láwa kan láti fi jẹ́bi sí ọ̀rọ̀ tí ó sọ torí náà gẹ́gẹ́ bó sọ síwájú Orísun ètò tí ó dáa ni tí ó sì yẹ kó wọ́ọ̀kùn tí ó ń tan ìmọ́lẹ̀ sí àṣà ìṣẹ̀ṣe Yorùbá. ẹsẹ̀ pọ̀ bàbá wa torí pé níjọ́ tí bàbá wa kọ́kọ́ pè mí ọmọdé làwa èèyàn mélòó làwa sì mọ̀ bàbá wa wá ṣàlàyé wọ́n dẹ̀ kan sára sí sí ọpọlọ inú mi sì dùn fún ọ̀pọ̀lọpọ̀ ìtọ́sọ́nà ní ọjọ́ náà lọ́hùn torí pé bí àbá wa ṣe ṣe iná ló tún mú mi rántí bàbá wa Ọ̀túnba Mọ́sọ̀bọ́lájà Abímbọ́lá Davis nílẹ̀ Ìbàdàn nígbà mọ̀ ń bá ìtàn rẹ̀ kúrun mi lọ mo wá bá dé orí apá karùn-ún kọ́ni nígbà náà torí èyí bàbá wa ṣàdéhùn pé ní gbogbo ibi tí n bá ti ń ṣe ètò lóṣooṣù pátá àwọn máa fi ẹgbẹ̀rún mẹ́wàá lẹ̀ kí n máa fi ra ẹ̀bùn fún àwọn èèyàn yìí pé àwọn tí ń rí káwọn èèyàn ó farabalẹ̀ ṣe ìwádìí yànnà náà tàn èmi náà kọ́ Ọlọ́run bá ní pẹ̀lú àtìlẹ́yìn torí pé tí n bá parí ètò tán bẹ́ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ gbà orí WhatsApp lẹ́ẹ̀tì fi àtẹ̀ránṣẹ́ sọwọ́ sí mi ìgbà míì ẹ pè mí eléyìí wá ń jẹ́ kóríyá fún iṣẹ́ ọpọlọ pé kí n má sì dojú ti àwọn bàbá ẹ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ Ọlọ́run ní já wa lẹ́yìn yín ẹ̀yin náà ẹ̀ tó bọ̀ pẹ́ fún wa. bàbá wa tá a bá ń wò bí eré bí iṣẹ́ ìta Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ọ̀sẹ̀ kẹtàlá la wà lé ẹnu rẹ̀ ọgbà sáà kan gẹ́gẹ́ ojú wo lẹ fi wò bàbá wa. ẹ ṣeun tí a bá ń sọ̀rọ̀ nípa ìtàn a ní ohun tí à ń pè ní ìtàn a sì ní ohun tí à ń pè ní àrọ́bá wọ́n wá sọ wípé àrọ́bá òun ni bàbá ìtàn. ẹni tó bá ti ń gbọ́ nípa Kúrúnmí nínú ọ̀pọ̀lọpọ̀ òwe Yorùbá wọn ní ọ̀pẹ ẹ̀jàyè ní ká bí ní Ògún Ògúnmọ́lá tánà Ògúnmọ́lá bájà bóò ní ìjàyè ṣe jẹ́ ẹ̀yẹn tí ó wá su ìtàn náà désàlẹ̀ kòkò iṣẹ́ ńlá ni ó ṣe torí ó pọn dandan kó dé ìlú Ìjàyè ó pọn dandan kó dé ìlú Ìbàdàn kó dé ilé Ògúnmọ́lá kó dé ilé Kúrúnmí nígbà tá a wá bẹ̀rẹ̀ sí ní gbé kinní wọ̀nyí síra wọn a rí wípé Kúrúnmí ọkùnrin ogun ni kọ́tẹ̀ tó fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó kọ́ ní kíni àwọn kan tí wọ́n wò mọ́yàn la nígbà tá a bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ìtàn náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tá Kúrúnmí ó wọlé lóye ni Kúrúnmí wọ́n dáná sun ní ṣùgbọ́n bá ti rí Láàjì Abbas gbede tó ó tan ìmọ́lẹ̀ sí bó ṣe ń gbé ìtàn náà lọ tí ń fà wá ń tẹ̀tẹ́ bí àtọmọdé bá fẹ́ kọ́ mọ́ rìn táwa náà ń tẹ̀lé ó jẹ́ kí á túbọ̀ rí wípé Kúrúnmí àdàlí ìkó ọkùnrin ogun ni mo sì gbóríyìn pé níbi tán bàtà náà dé gan ó dàbí ẹgbẹ́ àṣọ pé tó sáwà ní sọ nǹkan míì mọ́ ni ó ní rárá òun sàfẹ́ rí wípé gbogbo ohun tí ó bá rọ̀ mọ́ Kúrúnmí ká mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣà Yorùbá ìbẹ̀ta tí adé bá bóò ni Kúrúnmí ṣe gbìyànjú àti ní àṣà yìí yóò mọ tẹ̀síwájú bóò ni ó sì tẹ̀síwájú mọ́ Láàjì Abbas òun ló jẹ́ kí a mọ̀ ìbáṣepọ̀ Kúrúnmí
pẹ̀lú àwọn Olúyẹdùn pẹ̀lú àwọn ọba Ìbàdàn pẹ̀lú àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jọ wà nígbà wọn òun ló jẹ́ ká mọ̀ ṣùgbọ́n tẹ́ bá wo gbogbo àwọn òwe tí Ẹ̀ríkì Àdìsáfẹ́ kọ Ẹ̀dọ́rà Dípọ̀ Rẹ̀fẹ̀ Johnson Àfìdélànà Jẹ́jọ́ Láfíníyàn Akínwùmí Ìṣọ̀lá gbogbo nǹkan tí wọ́n kọ lóòótọ́ wọ́n gbìyànjú ṣùgbọ́n nígbà tí Lájàbàsí dé òun ló wá tan ìmọ́lẹ̀ sí ibi tí wọ́n ti bá dé pé ìtàn bá dé yìí ọ̀dọ̀kọ́ ó yẹ kó tẹ̀síwájú ìtẹ̀tẹ̀ yẹn wá fi odindi ọ̀sẹ̀ mẹ́tàlá pé pé ó yẹ ká kasára sí fúnṣẹ́ ọpọlọ inú àwọn adé wa ń dùn yìí pé tó bá a bá tiẹ̀ lọ àwa náà ti ní ẹni fẹ̀yìn sí tí kò ní jẹ́ kí ìtàn. ẹ sì pẹ́ fún wa bàbá ẹ pẹ́ fún wa bàbá. àbí àṣẹ. bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí fúnra rẹ̀ irú èèyàn wo la lè pe Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí. ẹ ṣeun ẹnikẹ́ni tí ó bá ní àǹfààní ní àti tẹ̀lé ìtàn Ààrẹ Kúrúnmí láti ọ̀sẹ̀ kínní bí ọ̀sẹ̀ kejì àti wọ́n bá dé yóò ti mọ irú èèyàn wo ni Kúrúnmí jẹ́. a rí Kúrúnmí gẹ́gẹ́ bí ẹni tó ní agbára tá bá sọ pé agbára kì í ṣe agbára àjàkadì kì í ṣe agbára káwẹ̀kẹ́ agbára ògùn tí ògùn sì ń jẹ́ fún. tá bá wo Kúrúnmí a lè wo pé ẹni tí ó ń dáàbòbò àṣà ìṣẹ̀ṣe Yorùbá ó mọ̀ nípa ẹ̀wọ̀n ogun bóò la ṣe ń jagun ní fẹ̀fẹ́kẹ̀gbẹ́ bóò la ṣe ń jagun ní gbẹ́múlémú bóò la ṣe ń kẹ́sí pé ogun bọ̀ wá bóò la ṣe ń bẹ̀fẹ́ lágbájá ayẹ́kẹ́jú ogun ni. tá bá bẹ̀ sí ní wo àwọn wàyí ó ṣe àfihàn Kúrúnmí ẹgbẹ̀gbẹ̀ tó lóògùn ẹni tó bóyá ẹni tí ó sì láwọ́ bí Kúrúnmí ṣe láwọ́ tó kò tún nígbàgbọ́ tó bẹ́ẹ̀ nínú àwọn tó yí ká ó jẹ́ ẹni tó kẹ́sí ó jẹ́ ẹni tó nífura tó bá tún kó tó hùwà kan kò fi bẹ́ẹ̀ gbára léèyàn. tẹ́bá wo bí tẹ̀rẹ̀ sí tẹ̀síwájú kò fi bẹ́ẹ̀ gbára lẹ́gbẹ̀ẹ́ alábájá ni wọ́n ní wọ̀dé mi alábájá ni adírọ́ba Kúrúnmí níbi tí ó gba ẹ̀rẹ́rùdé kò fi bẹ́ẹ̀ fún èèyàn láyè púpọ̀. tá a bá tiẹ̀ wá wò bàbá wa ǹjẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí a fi Kúrúnmí Àjàdí Ìkújẹ ìjọ tọ́ sí ìjọ ó kójú òṣùwọ̀n láti jẹ́. bẹ́ẹ̀ ni Kúrúnmí ó kún ojú òṣùwọ̀n ní àti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò torí pé gbogbo àwọn nǹkan tí wọ́n là kalẹ̀ gẹ́gẹ́ bí òṣùwọ̀n gẹ́gẹ́ bí àbùdá tó lè mú ká sọ pé lágbájá tó sí oyè náà ni wọ́n wò mọ́ la kí ó tó di pé wọ́n fi jẹ́. bàbá wa wá jẹ́ àwo ẹ̀gbẹ́ yìí nígbà ìṣòro dé bá Ìbàdàn tí baálẹ̀ mọ́yẹ̀ Ìbàdàn àkọ́kọ́ nígbà tí wọ́n fogun gbà tán tó ń ṣe mọ́yẹ̀ Òkun Adé láti Ilé Ifẹ̀ táwọn ará Ìbàdàn gbé ọ̀tẹ̀ dìde tẹ̀m̀bẹ̀lẹ̀kùn tí wọ́n lé kú òǹlù ọlọ́gbà ogun jọ bóun ó fi ọjà jẹ Ìbàdàn lógun gbanámú Kúrúnmí lọ́wọ́ gba Ìbàdàn lẹ̀ gbà ẹkùn tí ìdí Ààrẹ Ọ̀nà Kakanfò nígbò tó wá di Ààrẹ Ọ̀nà Kakanfò tán tí ìbà Olúyọ̀lé tó wá ń fẹ́ fojú olóore gúngi ìbò Olúyọ̀lé Ìbàdàn tó fẹ́ sọ pé wọ́n jẹ Aláàfin síbàdàn tó wá ń wẹ́yìn bí ó ṣe rẹ́yìn Aláàfin Àtìbà Kúrúnmí náà ló dìde láti ṣe àtìlẹ́yìn ńlá fún Aláàfin Àtìbà. ẹ jẹ́ àjọ wo ìrànlọ́wọ́ tó ṣe fún Ìbàdàn nígbà Ìbàdàn wà ní ìṣòro àti ìrànlọ́wọ́ tó ṣe fún Aláàfin Àtìbà nígbà Aláàfin Àtìbà wà ní ìṣòro torí tí èèbá ṣe òun ni ogun àwọn Ẹ̀gbá Jẹ̀bú Ifẹ̀ Òwu kò bá pa Ìbàdàn rẹ́ tí èèbá ṣe òun náà ni Aláàfin Àtìbà kò lẹ́mìí agbára rẹ̀ ò gbé ogun Basọ̀run Olúyọ̀lé gẹ́gẹ́ bí àwọn ìwà àwọn Basọ̀run nígbà jọ̀ǹjọ̀ǹ bẹ́ẹ̀ ṣe máa ṣe òun náà tó fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ bàbá wa ìfẹ̀kẹ́ bá yẹn náà ni ipa tí Kúrúnmí kó. nígbà tí à ń sọ̀rọ̀ nípa ìlú èèyàn wọn ni Kúrúnmí jẹ́ Kúrúnmí jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ìlú Kúrúnmí jẹ́ ẹni tí ó ń dá àbòbò àṣà ìṣẹ̀ṣe Yorùbá. ọ̀kan nínú àṣà ìran lọ́wọ́ ilẹ̀ Yorùbá òun ní pété bá bẹ nínú ìṣòro kéèyàn ó dìde sí i. Kúrúnmí nígbà tí wọ́n ní kò sígbà tí wọ́n nígbà pọ́njú òun là ń mọ̀ rẹ̀ ìgbà pọ́njú òun là ń mọ̀ rẹ̀ Kúrúnmí ni pé àwọn Ìbàdàn yìí wọ́n wà nínú ìṣòro àsìkò tó fún mi báyìí láti fi ẹ̀mí ìfẹ́ hàn jẹ́ ń dáàbò bò wọ́n torí pé ojú ti ọ̀rẹ́ mi ojú òtì ní ìwọ gangan ní ojú tì. ìgbà tí ẹ̀nà wa lọ tán wọ́n ní Aláàfin ọba ni ó ba lórí ohun gbogbo ni bó ṣe lè wù kí Aláàfin ó kéré tó ọba náà ní í ṣe. Kúrúnmí wòye yìí pé Aláàfin Àtìbà dẹ́gẹ́dẹ́gẹ́ kéde ẹkùn lóòótọ́ ọba ní í ṣe ṣùgbọ́n kò ní agbára àti kójú bá sọ̀rọ̀ èyí ò jẹ́ tuntun tábà wo nǹkan tí ń ṣe láàrin àwọn tí wọ́n jẹ́ alágbára pẹ̀lú àwọn ọba ní àti ìgbà tí ìwà ti ṣẹ̀ láti máa ń rí tó ṣe pé ológun kan ó ju ọba lọ tí ó mọ̀ dààmú rẹ̀ àti mọ̀ tán bákàtì. àrí ti Àṣàmú àrí ti Basọ̀run Gáà Aláàfin márùn-ún ẹni Basọ̀run Gáà fi jẹ òun ló sì rẹ́yìn mẹ́rin kẹ́lẹ̀ karùn-ún tó rẹ́yìn òun náà. eléyìí ni Kúrúnmí wá wò yìí pé tóun bá tètè dìde ògùn ó jẹ ọba ó dìde ó dáàbò bo iyì ọba ó dáàbò bo àwọn èèwọ̀ ìwọ̀ tó rọ̀ mọ́ bá pé kò yẹ kí wọ́n rí orí olóyè nínú ògùn
eléyìí wà nínú kan tí wọ́n fi kan sáárá sí komido ní torí pé ọ̀rọ̀ rẹ̀ bá ti dìtàn tí àtẹ̀ní bẹ́ẹ̀ rántí rẹ̀ mọ́. ẹ já wo bàbá wa ẹ já wo ẹgbẹ́ méjèèjì ara ibi tí Kúrúnmí ti ṣèrànlọ́wọ́ àti àwọn kan tó súyọ ńbẹ̀. Mọ́yẹ̀ gẹ́gẹ́ bíi baálẹ̀ Ìbàdàn àkọ́kọ́ kò mọ ètò ìlú jagunjagun ni pé wọ́n wá ń fìyà jẹ àwọn Ọ̀yọ́ iná fi ọ̀tẹ̀ lé wọn wá lọ kógun wá ìlú tó ṣe pé òun náà ló kó wọn wá bẹ́ẹ̀ o òun ò fogun pa bẹ̀rẹ̀ kí Kúrúnmí ó tó wá gba Ìbàdàn lẹ̀ ní ogun Gbanámú torí ìdáfi pẹ̀lú ogun Gbanámú ni wípé àwọn Ìjẹ̀bú kó ìbọn púpọ̀ wá Ìbàdàn àwọn ò níbọn púpọ̀ wọ́n wàá sáré pẹ̀lú ogun tí Kúrúnmí kó wá wọ́n gbá ìbọn wọn mú wọ́n gbé àdálé wọn pé wọ́n ń gbá iná wọ́n mú ìbọn wọn. ẹ wo Mọ́yẹ̀ gẹ́gẹ́ bí olórí ẹ wo orú ikú tó kú ńgbà tọwọ́ bàtán ó pariwo ẹ̀yin ọwọ́ pẹ̀rẹ̀ ọmọ ogun lọ́bọ́ sí ẹ̀yin ìpẹ́ẹ̀rẹ̀ ọmọ ogun ẹ mọ̀ dáṣe ẹ mójú mi kan àwọn àgbààgbà ẹ mójú mi kan Lákanlẹ̀ torí pé Lákanlẹ̀ lọ́tẹ̀lé Olúyẹdùn yìí ilé ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá Ìlọrin ó ní àkọ́bí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá èmi máa sọ pé Ìbàdàn ló ní Ìlọrin ló ní Ìbàdàn èmi sọ pé mi èsì ẹlẹ́yàmẹ̀yà tẹ́ ẹ bá sì dé Ìbàdàn lónìí ilé Olúyẹdùn Ààrẹ Ọ̀nà Kakanfò tí ń sọ ọmọ Àfọ̀njá Ìlọrin ọ̀nbẹ níbàdàn lónìí tó ṣe yí pé a sì jọ láṣepọ̀ dáadáa. ẹ wá já wo irú ikú tí Mọ́yẹ̀ kú gẹ́gẹ́ bí olórí àti jagunjagun tó kọ rẹ̀ mi gbogbo ìlú tìtìtì ojú wo lẹ fi wo Mọ́yẹ̀ àti ìlànà ìṣèlú rẹ̀. ẹ ṣeun Yorùbá máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí a bá ń wo àwọn òwe wa àwọn kan sọ pé mọ̀jàmọ̀sá làá máa kan lójú ogun ó ní tí ó bí ìròyìn wa Mọ́yẹ̀ jagunjagun ni akọni ni ṣùgbọ́n lásìkò tí omi gbẹ lẹ́yìn ẹ̀dá rẹ̀ mo ní ó bọ́ sí ọ̀dọ̀ àwọn ìfẹ́ rẹ̀ èrò tiẹ̀ ní wípé tí mo bá jọ́dọ̀ àwọn aṣáájú ó ṣeéṣe kí wọ́n gba ẹ̀mí mi là ó ṣeéṣe kí wọ́n dá. èsì tí wọ́n fi ránṣẹ́ padà lẹ́yìn pé ẹ̀mẹ́jì orójú mi ó sì ti yé wọn ẹ bá sọ pé ẹ̀mẹ́jì orójú mi láyé ọjọ́ ẹ̀ lọ́ọ́ pánú torí wípé kinní kan bẹ nínú àṣà tí wọ́n bá fẹ́ pa olórí ogun kan olórí ogun àbákẹ́gbẹ́ rẹ̀ lójú ogun nǹkan lọ́sọ̀gbẹ́ ẹ̀yẹ lọ pa wọ́n gbàgbọ́ pé tẹ́ bá wulẹ̀ wíbẹ̀ irú ikú tó pẹ́ ni òun náà ó kú. bí àárín ẹ̀dùn ṣe yìí òun tó rẹ̀ sọ pé àbàtọ́ ti níbẹ̀ ó yáyáyá ẹ lọ yanjú rẹ̀ òun tó sọ̀rọ̀ kò yí àwọn tí wọ́n mú ṣùgbọ́n ó ti pàrókò sí ẹ tó lọ bá òun náà sì mọ̀ yí pé èèwọ̀ ló fẹ́ fún òun jẹ tí ojú bá ti lè kojú àjẹ́ pé ikú yẹ lórí rẹ̀ ni eléyìí sọ fún àtàbájá alágbára kí ara máa tẹ̀ ilé a máa yọ. bàbá wa mo ṣàkíyèsí kinní kan gbogbo àwọn jagunjagun tá a dá kọ tó ṣe pé àwọn wọn lo sáà kẹ́yìn kí òyìnbó tó dé Ìlọrin kópa púpọ̀ nínú ìgbédìde wọn lóòótọ́ Ìlọrin kópa púpọ̀ nínú ìṣubú ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni tá a wá mọ̀ tí kì bá ṣe ogun Ìlọrin irú èmi l'Ògúnmọ́lá Kúrúnmí tá à ń sọ Ìbíkúnlé ni Olúyọ̀lé ni Olúyẹdùn ni gbogbo wọn bá ń bá tẹ dá wọn ti Ẹ̀gbá tẹ dá wọn ti Ilé-Ifẹ̀ ó dàbí pé ogun Ìlọrin lọ́sọ gbogbo wọn dákọ ni àbí ẹgbẹ́ wo lẹ́yìn fi wò. ẹ ṣeun ẹ rí i pé tí a bá sọ̀rọ̀ nípa ogun jíjà nílẹ̀ Yorùbá Ìlọrin kópa púpọ̀ torí wípé kódà gan tí a bá wo iṣẹ́ tí nínú àwọn kan tí wọ́n sọ̀rọ̀ fún a máa sọ yìí pé Jọ́sìn ó ní ohun tó da ilẹ̀ Yorùbá rú ó ní Àfọ̀njá ni Àfọ̀njá ló tún ilẹ̀ Yorùbá tí Yorùbá fi sí ní ṣọ̀kan mọ́ ó ní ìdàrúdàpọ̀ ilẹ̀ Yorùbá nípa tí Àfọ̀njá kó ohun tó fi ṣe àkórí rẹ̀ nù. Àfọ̀njá Ìlọrin. Gbogbo àwọn tá a sọ Ìbàdàn kọlajà gbogbo àwọn ogun Bádámú ogun Kéréjì Fágbòrò Kèmẹ̀sí gbogbo bá ti gbogbo sásìkò tí wọ́n mọ̀ wọ́n nígbà náà lọ́hùn abẹ́ àkóso Ọ̀yọ́ ni wọ́n wà. àwọn gbà tí ogun lọ ní dé gbogbo ìlú Ọ̀yọ́ lógun lọ ní tú èyí mú kí gbogbo àwọn tẹ́gbẹ́dàgbẹ́dàgbẹ́ nílùú kọ̀ọ̀kan kán dárí jọ pọ̀ láti kojú Ìlọrin náà ní ẹ̀rọ bá wá ní Ìlọrin ọ̀dọ́mọkùnrin pẹ́pẹ́pẹ́ ọ̀dà ayẹgẹrẹ ó dó pàṣà ó ní odò tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ bóbíjà rẹ̀ wọ́n agaradó nínú wọn gbogbo àwọn táwa sọ dáàbò yìí ọ̀nà tí Ìlọrin gbà á jagun ohun èlò tí Ìlọrin gbà á jagun òun ló mú kó rọrùn láti borí àwọn ọmọ ológun ogun. ṣe eré bá tiẹ̀ ní káwọ́ bàbá wa mímọ ẹ rí i pé báyìí ló jẹ́ kí n farabalẹ̀ ìyànnà náà tàyàn fáwọn èèyàn torí wípé ìgbà míì Ìlọrin tí àwọn èèyàn rò páwọn bàbá wa ń bá jà
lábàtúrí tí Ìbàdàn wa sọ pé tó ìbò Olúyọ̀lé lásìkò ogun bá tẹ̀dù ọ̀ránṣẹ́ pé Ìlọrin ẹ wá ràn wá lọ́wọ́ o ìyẹn kan ń ṣẹlẹ̀ nílọrin nígbà náà ó kọ́ pọ̀lọpọ̀ oúnjẹ ránṣẹ́ nígbà tó di àsìkò ogun ìjàyẹ lẹ́ẹ̀kejì Kúrúnmí náà tó ránṣẹ́ pé Ìlọrin ẹ wá ràn wá lọ́wọ́ o iná ìjọ yé mi pé gẹ́gẹ́ bí orin Kébé ń Kwara ni bàbá ní ìlú Ìlọta pé ọ̀rẹ́ díẹ̀ ọ̀tá díẹ̀ ló jẹ́ kẹ́rù ayé ìmọ̀ bà mí ó dàbí yìí pé àwọn ọ̀rọ̀ yìí ó sapákan jàmá Ìlọrin èsì ọ̀tá Ìbàdàn Ìbàdàn èsì ọ̀tá Ìlọrin Ìlọrin èsì ọ̀tá Òṣogbo Òṣogbo èsì ọ̀tá Ìlọrin ó dàbí ọ̀rọ̀ olóṣèlú tá à ń ṣe ní ìsìn náà ni kótó tó ṣẹ́jú kan àti nínú ẹgbẹ́ kan kótó tó ṣẹ́jú kejì àti nínú ẹgbẹ́ ẹni tí ẹ̀ bá wá mọ̀ òun àforí ẹ̀ fagbọn àlégbà kíní kan ọkàn parẹ́ ìdànù àwọn olóṣèlú wọn ò tó bọra wọn lọ́wọ́ wọn ò tó dì mọ́ra wọn. ẹ wo Ìlọrin pẹ̀lú ipa tí Ìlọrin ń kó nípa àjọṣepọ̀ nípa ọ̀tá torí àsìkò kan nínú ìtàn nígbà wọn jagun Òṣogbo tí Ìbàdàn ṣẹ́gun Ìlọrin Rẹ̀fẹ̀sàmẹ̀ Jọ́sìn náà sọ níwèé rẹ̀ pé ó yẹ kí Aláàfin Àtìbó lo àǹfààní láhùn láti gba ogun ńlá jọ kí wọ́n gbé wá sí Ìlọrin àmẹ́mi wá sọ fáwọn èèyàn pé Rẹ̀fẹ̀sàmẹ̀ Jọ́sìn so èrò tí ó sì sọ tí ò tún lè jẹ́ kí wọ́n dán wò àmẹ́mi wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn Yorùbá yìí wọ́n ti ń kéwú ní Ìlọrin wọ́n dẹ̀ rí i pé ìṣèjọba Ìlọrin yàtọ̀ ìjọba tẹ̀sìn ni tí ò fàyè lẹ̀ pé kí mùsùlùmí kan mú mùsùlùmí kan ní ẹrú kó kálukú ṣiṣẹ́ rẹ̀ ká wà ní àlàáfíà ká fi ìjọba Islam kalẹ̀ tó yàtọ̀ sí ìta tí ń bá bọ̀ ẹ̀ dẹ̀ rí i pé ńgbà tí Ìbàdàn náà gbé tiwọn wá a sì ń bọ̀ ńbẹ̀ a rí i pé àwọn tí ò yé irú tí Ìlọrin wá mú wá náà tẹ́lẹ̀ àwọn ọ̀gbà Ìbàdàn náà wá fi ọgbọ́n gbé wá wọ́n fi gbé wá gbà tó pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti ń kéwú so àwọn náà wá gbé wá nígbà tó wá gbé wá ẹ lọ́ wá fa wàhálà ogun ẹlẹ́ẹ̀kejì ẹni pé ọwọ́ kan ni Aláàfin Àtìbá kìnìún a sì ń bọ̀ ńbẹ̀ bàbá wa Ìlọrin gẹ́gẹ́ bí ìlú lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá Ìlọrin di ìlú alágbára Emir Abdulsalam ló sọ Ìlọrin di ìlú alágbára sí ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn ń sọ tábàwo gba àwọn ìlú tó yí Ìlọrin ká lónìí adé àbí baálẹ̀ gbogbo wọn ń jẹ ọ̀pọ̀lọpọ̀ sì ń ṣe òòṣà wọn ń ṣe égún dòní olónìí tí Ìlọrin ò sí kíní yìí kò yé mi kàtọ̀ sí táwa máa ń gbọ́ Ìlọrin o àwọn ẹlẹ́sìn mùsùlùmí o wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun wọn pa gbogbo ìlú lọ o dandan gbọ́dọ̀ bá wọn ṣe ẹ̀sìn o mo sì lè mọ bí àwọn ìlú bíi mẹ́wàá tó yí Ìlọrin ká tó sì yí pé wọn ò wí láwà níbẹ̀ bó láàrin ṣe rí bàbá wa. ẹ rí i pé nígbà tí ogun ẹ̀sìn dé èyí tí wọ́n mú wá ni wípé òbòdò sí ìtàjẹ̀ sílẹ̀ wọ́n mú wá sí ni wípé Ọlọ́run ò fẹ́ kí ẹ̀mí kan ló pa ẹ̀mí kejì. ìgbà tí wọ́n sọ eléyìí fún àwọn èèyàn ibi tí wọ́n bá dé ohun tí ẹ bá ń ṣe níbẹ̀ wọ́n ní fara gún yín wọ́n sọ fún yín ni pé ohun tí ẹ ń ṣe yóò dá o ẹ̀sìn ọ̀làní tẹ́ bá gbà déédéé tẹ́ bá gbà déédéé eléyìí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ onífẹ̀ẹ́ sí Ìlọrin wọn náà sọ pé kì í ṣe pé ẹ̀sìn líle táwọn èèyàn ń pè ẹ̀sìn àsìnlà ẹ̀sìn ọ̀run ni ó tún wá di pé lọ́dún wá di pé alágbájá o afẹ́ bọ ọjà ibi tí wọ́n bá wà ni wọ́n máa ń wà ohun tó ṣe kókó lẹ́nu tiwọn òun ni pé kò dáa ká máa bọ́ dìbọ̀ pẹ̀ tàbí ní yóò lè sọ̀rọ̀ kí ló dé tá a fi ń bọ́ kí ní yóò lè ṣe kí ló dé tá a fi ń bọ́ èyí tá a fẹ́ kẹ́ ẹ ṣe ní àwọn tó fẹ́ tí wọ́n gbà wọ́n di mùsùlùmí àwọn tó fẹ́ tí wọ́n gbà wọ́n wà títí dé ní àṣepọ̀ wà láàrin wọn wọn sì torí ẹ̀ tán bára wọn jà ìlú wọnú ara wọn a sì ń gbépò ní àlàáfíà títí di èmi tí a ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká ti nìkan wò ó bẹ́ẹ̀ bá sọ pé Ìlọrin Àfọ̀njá tí wọ́n bá sọ pé Ìlọrin Gìdá Lílì èwo ni wọ́n ti sọ yí pé kán má sọ mọ́ wọ́n sì pé àlàáfíà wà bẹ́ẹ̀ni èmi ò tí sọ pé ara ìfẹ́ gbọ́dọ̀ ní Àfọ̀njá bọ́. bàbá dé ìdí àpẹ́ a rí Ìlọrin Àfọ̀njá Ìlọrin Àfọ̀njá ò ní bàjẹ́ tẹ́ kọ́ bẹ́ẹ̀ abáyì tí ń bọ̀ láti kíní àárín gèrè álímì tẹ́ ẹ̀sẹ̀ ń bá wa tó ń ṣe lọ́wọ́. eléyìí túmọ̀ sí pé ìrẹ́pọ̀ wà láàrin ìlú wọ́n sì jọ wà ní ṣọ̀kan àjọṣepọ̀ títí di èmi tí à ń sọ̀rọ̀ yìí àwọn tó wá rí ìrẹ́pọ̀ yìí ibi tó bá ti wá kó wọn lọ wọ́n wá sọ fún wọn pé ẹ wá o ẹnikẹ́ni tó bá ti lóhùn gbà a ò ní jẹ wọ́n mọ́ òun ni àwọn ológun ló bá ti ní mo sọ̀rọ̀ ẹ̀dà pé mo káwọ́ kèmí ìjagun mọ́ Ìlọrin yóò fi ọ́ lẹ̀ ìṣẹ́ pé òun tó ti wá sọ pọ̀ ọ̀dà mọ́ wọ́n wá pa ọ́ ó wá ń jẹ́ pé lọ́dọ̀ ti wa àwọn àyíká kódà kó sọ yí pé òṣè máa nígbà tí apá bọ́ọ̀lù wà lòṣè mọ́ Ìlọrin ò ní fọ́ọ̀fẹ́ ló jẹ́ kí àwọn èèyàn wá di pé ká mọ sáàgbọ̀ kódà pàṣẹ ti pẹ́ gẹ́tọ́ dé àwa ò ṣe ti Ìbàdàn mọ́ onírùngbọ̀n láò ṣe ìyá ẹ̀kú nígbà tí bẹ́ẹ̀ náà wọ́n fà wọ́n mọ́ra àwọn tó tún kọ́ lọ kábí
mọ̀ dá fúnra afẹ́fẹ́ ọba tún ní ìjà ti tán ẹ máa fún padà bọ̀ wá wọ́n sì wà ní ibẹ̀ sílẹ̀ ní kámọ́lá dárúkọ lórí afẹ́fẹ́. tó bàbá wa ẹ̀yin ará ilé tẹ́ bá ń gbọ́ ètò fún ìgbà àkọ́kọ́ àbẹ́yìn tẹ́ bá ti wà pẹ̀lú wa èmi àti olóyè SB Bakare ìlàjọ yan ìnáná ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tá a fi odidi ọ̀sẹ̀ 11 tá a fi sọ ọ̀sẹ̀ yìí ló pé ọ̀sẹ̀ 13 tá a ti bẹ̀rẹ̀ ìtàn náà. Orísun ìtàn dàpọ̀ máa lọ olúkálukú wá ń yọ tiẹ̀ lórí iṣẹ́ bẹ́ẹ̀ n ò mọ̀gbà tó gẹ̀dẹ̀ jọ̀rókò tí pàǹsẹ́kẹ́ ń fọn rere ẹbọ bẹ́ẹ̀ tí ògbọ́n ò bá gbà ó dàjú ẹ̀ wò ìtàn Yorùbá ò gbọdọ̀ dóríkodò bọ́mọdé bá lu èkó apẹ́délé àfòmọ̀ fòdù ní ó bà là. Orísun lètò àrà tó ṣẹ́yọ gúbọ́ fẹ́ máa gbádùn ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday láago 9 sí 10 alẹ́ ní Sobi FM 101.9 Ìlọrin pẹ̀lú olùkọ́ àgbà Lájí Abbas. Orísun abala méjìlá máa jẹ̀gbádùn ẹ̀ abala àmọ̀dájú níbi tá ti máa ṣàlàyé nípa àmì nílẹ̀ Yorùbá abala kejì ìwádìí ìjìnlẹ̀ níbi tá ti máa gbọ́ ìwádìí nípa àwọn ìtàn ilẹ̀ wa fún ìkéde àti ìpolówó ọjà lórí ètò Orísun ẹ pè olùkọ́ àgbà Lájí Abbas sórí 08032855888 08032855888 Orísun ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday láago 9 sí 10 alẹ́ ní kẹ́ pàdé Lájí Abbas ní Sobi FM 101.9 Ìlọrin. Orísun kò ṣe má gbọ́ ètò ni. Ìgbádùn kẹlẹlẹ fàájì pẹrẹwu ní Sobi 101.9 FM àwa la làríyá. tó ẹ kú àbọ̀ padà sí ìkànnì Sobi FM 101.9 pẹ̀lú ètò tá a pè ní Orísun ní ìlú Ìlọrin. tó àkọ́kọ́ a rí wípé a fi ìbéèrè ta ní ọ̀sẹ̀ tó lọ lórí ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ẹ jẹ́ wá dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa ní ẹ̀bùn káwá ka àwọn èèyàn tó gba ẹ̀bùn náà àti àwọn ẹ̀bùn tí wọ́n wá gbà ní ọ̀la bó ti tẹ àtẹ̀ránṣẹ́ sí gbogbo àwọn tó gba ìbéèrè náà àwọn èèyàn tó tẹ àtẹ̀ránṣẹ́ àbẹ̀dúpẹ́ ó lé ní ẹgbẹ̀rún látòrí ẹgbẹ̀rún ìmọ̀ á bẹ̀rẹ̀ sí ní gé bọ́ọ̀kọ́ gé iṣẹ́ ńlá la ṣe ká tó wá yọ èèyàn 15 nínú èèyàn tó lé ní ẹgbẹ̀rún kan ká tó wá yọ èèyàn 15 tí wọ́n gba dáadáa tá a sì fún ní ẹ̀bùn. Àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Mọ́sọ̀bọ́lájé Abímbọ́lá Davis mo dúpẹ́ gidi gan lọ́wọ́ wọn àwọn tẹ́ ń fún wa lẹ́bùnú. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ ọmọọba Adéwálé Adétúnjí ọmọ Olúbàdàn wa ọmọ ní ìlú London làwọn fi ṣe ibùgbé mo dúpẹ́. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí Akéré Alhaji Masud Gbọ́lágadé Akéré ní Ìtàmẹ́rin ní ilẹ̀ Ìbàdàn ìlú Èkó làwọn fi ṣe ibùgbé mo dúpẹ́ gidi gan lọ́wọ́ wọn. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Tessim Abíọ́dún Olúgbòde ọmọ Mọ́gàjí Oyèsílẹ̀ Olúgbòde ní ilẹ̀ Ìbàdàn mo dúpẹ́ o ọmọ ọba mo dúpẹ́ Olówu mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ Alhaja Aminat Aramide Bàdà Yálòdè Ìbàdàn ìlú London náà làwọn náà fi ṣe ibùgbé mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín. Ọgbà bẹ́ẹ̀ ṣe wọ Ìbàdàn lọ́sẹ̀ tó lọ wọ́n ti pè mí pé olùkọ́ àgbáyà mọ̀ bọ̀ ẹ wá lọ ra ẹ̀bùn. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí Ọlásọmí Alhaji Démọ́lá Ọlásọmí ní ilẹ̀ Ìbàdàn mo dúpẹ́ gidi gan lọ́wọ́ ẹ̀yin náà. Bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí Arúlógún Alhaji Abíọ́lá Ọlámbí wọn nínú Arúlógún mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín. Ìgbàgbé bàbá Gerard ní Sanyo gbogbo gbà lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n tó fún alẹ́bùn mo dúpẹ́. Bákan náà ni ìgbàgbé Alhaji Nínálowó Aláṣòfì ní Oko Olówó àwọn náà tó fún Aláṣòfì mo dúpẹ́ gidi gan nílùú Ìlọrin wá ń bì. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ Alhaja Aso Rock fún kàtẹ́ ní ìlú Ìlọrin wa mo dúpẹ́ gidi gan. Èèwà gbàgbé bàbá mi dáadáa Alhaji Akeem Oyeyemi ọmọ ọba ilé gbónú àwọn náà nílùú Ìlọrin wa àwọn náà fún alẹ́bùn. Àwọn 11 tí wọ́n fún alẹ́bùn ní ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n fẹ́ fún wa tó ṣe yí pé nígbà ọjọ́ ti wọnú àmúnító nígbà bá tó sèmí àtúmọ̀ gbà á mọ̀ gbà pọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń bá tó fẹ́ fún alẹ́bùn iṣẹ́ ìwádìí ó sì ń lọ síwájú. Torí náà mò ń bọ̀ kí n wá ṣe kí ni o kí n wá dárúkọ àwọn tó jẹ ẹ̀bùn náà. Ẹni àkọ́kọ́ iná ẹ̀ ni Sayọ̀ Ògúnwùsì ní ìlú Ògbómọ̀ṣọ́ òun á gba káàdì ẹlẹ́gbẹ̀rún kan náírà òǹkà ẹ̀rọ tó parí ẹ̀rọ rẹ̀ ní 0671
ntọ́ parí ẹ̀rọ tiẹ̀ nu. ẹnì kejì tí ó wàá gba ẹ̀bùn náà ni Aládé Ibrahim láti ìlú Ọ̀fà. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ rẹ̀ ni 0171. yóò gba ansẹ̀tì kan àti báàgì ọkùnrin ní ńlá kan tàmọ́ pọ̀n sẹ́yìn ní ńlá kan rẹ̀ ni ó gbà. ẹnì kẹta òun náà ni Àfọlábí Yusuf láti ìlú Ìlọrin wa. òǹkẹ̀rọ tó parí ẹ̀rọ rẹ̀ ni 2828. yóò gba rédíò MP3 kan yóò sì gba áyọ̀nù lọ́sọ yóò gba ẹyọ kan. ẹni tí ó tún wá gba ẹ̀bùn tó wà ní ipò kejìlá nínú àwọn tí àfúnlẹ́bùn ni Afọláyan Fẹ́mi láti ìlú Òmù-àrán. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ rẹ̀ ni 642. yóò wá gba ansẹ̀tì kan báàgì kan àti áyọ̀nù lọ́sọ kan. lẹ́ẹ̀kan sí yóò gba ansẹ̀tì kan báàgì ńlá kan àti áyọ̀nù ìlọ́sọ kan. ẹni tó wà ní ipò kọkànlá nínú àwọn tí ó wà gba ẹ̀bùn ni Táyé Atọ́lágbé láti ìlú Ìlọrin. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ tiẹ̀ ni 1011 1011. àkọ́kọ́ yóò gba ìwé káàdì oúnjẹ eléyàn méjì òun àti bóyá òun àtìyàwó rẹ̀ ní bóun àtọ̀rẹ́ rẹ̀ ni yóò lọ jẹun lọ́dọ̀ alájà ní Aso Rock tá a dárúkọ tó bá ti wá gbà lọ́la. yóò sì gba kan bẹ́ẹ̀ ni yóò sì gba rédíò MP3 kan. so ẹ̀bùn tiẹ̀ nu. ẹni tó wà ní ipò kẹwàá òun náà ni Agboola yóò wá gba ansẹ̀tì kan yóò sì gba báàgì ọkùnrin ńlá kan. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ rẹ̀ ní 4983 4983. ẹni ìwú mi lórí púpọ̀ kódà ọ̀ràn ọmọ ogun orí ilẹ̀ ni ó wú mi lórí púpọ̀ nínú ìdáhùn tiẹ̀. ẹni tó wà ní ipò kẹsàn-án òun náà ni Ahmed Kọ́láwọlé láti ìlú Ọ̀fà. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ rẹ̀ ní 3305 3305. yóò wá gba ansẹ̀tì kan yóò sì gba kúlà ńlá bàkàtà kan tó láti ìlú Ọ̀fà. ẹni tó wà ní ipò kẹjọ òun náà ni Amdalat láti ìlú Ìlọrin. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ rẹ̀ ní 136 lẹ́ẹ̀kan sí 1366. yóò wá gba ansẹ̀tì kan àti báàgì obìnrin ní ńlá kan tó wọ́n wà gbà nù. ẹni tó wà ní ipò keje òun náà ni Rally Art láti ìlú Ìlọrin. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ rẹ̀ ní 7789 7789. yóò wá gba òfì tó jẹ́ ìpèlé àti gèlè yóò sì gba báàgì obìnrin ńlá kan ó jẹ́ ẹ̀bùn tiẹ̀ náà. ẹni tó wà ní ipò kẹfà òun náà ni Shaidat Ìdùnnú láti ìlú Ìlọrin. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ rẹ̀ ní 8173 8173. yóò wá gba ansẹ̀tì kan yóò sì gba kúlà ńlá kan yóò wá gba ansẹ̀tì kan pẹ̀lú kúlà ńlá kan. ẹni tó wà ní ipò kẹfà eléyìí awuyewuye tiẹ̀ fẹ́ wáyé díẹ̀ lórí ẹ̀. mo ń láti wá pé àáfàá wa ní Sobi FM àáfàá mi Yàyà Bàyérò yìí pé tó ẹni yìí ó ṣe àṣìṣe o. òun lóbìnrin tó ṣe pé ó dá ìbéèrè tó wú mi lórí jù ṣùgbọ́n àṣìṣe tó ṣe ni wípé kò fi orúkọ ìlú tó wà sí. àáfàá Yàyà wa ní ká fún un lẹ́yìn ìgbà náà la ẹ̀sẹ̀ wá pè é nígbà tá àáfàá Yàyà sọ pé ká fojú fò ó la ẹ̀sẹ̀ wá pè tó ní pé a sọ pé a gbọ́dọ̀ fi okọ̀ ìlú sí a sì gbọ́dọ̀ fi okọ̀ àdúgbò sí okọ̀ àdúgbò lòún fi sí àmọ́ òun lóbìnrin tó kọ́ gba ìbéèrè náà tó pé òun ló sì wú mi lórí jù. torí náà Victoria ló wà ní ipò karùn-ún Victoria Tèmiládé láti ìlú Ìlọrin. òǹkẹ̀rọ tó parí ẹ̀rọ tiẹ̀ ní 9750 yóò wá gba kúlà ńlá kan àti báàgì obìnrin kan. ẹni tó wà ní ipò kẹrin òun náà ni Wàsíù Rájí láti ìlú Ìlọrin. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ tiẹ̀ ní 9951 yóò wá gba ansẹ̀tì kan àti áyọ̀nù lọ́sọ kan. ẹni tó wà ní ipò kẹta òun náà ni Mustapha Ajé-Ìgbé láti ìlú Ìgbẹ́tì. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ rẹ̀ ní 6406 yẹ Mustapha Ajé-Ìgbé láti Ìgbẹ́tì yóò wá gba ansẹ̀tì kan yóò sì gba áyọ̀nù lọ́sọ kan. bákan náà ẹni tó wà ní ipò kejì ó ní Abdulrafiu Babalọ́lá láti ìlú Ìlọrin. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ tiẹ̀ ní 7231 òun náà wá gba ansẹ̀tì kan pẹ̀lú áyọ̀nù ìlọ́sọ kan ansẹ̀tì kan pẹ̀lú áyọ̀nù ìlọ́sọ kan. ẹ̀tọ́ wá wà ní ipò kíní òun náà ni Dáúdà Ismail láti ìlú Ìlọrin. òǹkẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ rẹ̀ ní 6366 òun náà ni Dáúdà Ismail. ẹni yìí ó wú mi lórí púpọ̀ torí náà gáàsì ńlá kan yóò lọ sọ́dọ̀ ẹ̀ yóò gba gas cooker kan
yóò sì gba handset kan yóò wá tún gba áyọ̀nù lọ́sọ kan lẹ́yìn yẹn ni yóò tún wá mú èèyàn mẹ́ta lọ jẹ lọ́dọ̀ Aso Rock yóò gba tíkẹ́ẹ̀tì oúnjẹ èèyàn mẹ́ta gẹ́gẹ́ bí ẹni tó ṣe ipò kíní tó bó ṣe nínú gbogbo àwọn èèyàn wọ̀nyí láti tẹ àtẹ̀ránṣẹ́ sí gbogbo àwọn tá a gba ẹ̀bùn yìí aago mẹ́wàá ọ̀la ẹja ti dé sí iléeṣẹ́ wa ọpẹ́ jù aago mẹ́wàá ọ̀la torí náà lẹ́yìn ìgbà tá a bá ti fáwọn èèyàn lẹ́bùn tẹ̀ ẹni tí ó bá ti gba ẹ̀bùn rẹ̀ ní ọ̀la kò sí ẹ̀bùn kankan mọ́ aago mẹ́wàá ọ̀la ní gbogbo wa ká ti dé láwa mẹ́ẹ̀ẹ́dógún torí náà ẹnìkan tá a kàn fi káàdì sọwọ́ sí láti Ògbómọ̀ṣọ́ onìkan ni tí òun ọ̀bá wa kò sí láìfi torí alájà wa Mèrò Mustapha àti gíwá iléeṣẹ́ wa Ṣẹ́gun Adéníjì pẹ̀lú alákòóso ètò gbogbo tó ń jáde níléeṣẹ́ wa Ṣéhù Jàbùlánì ẹ bá ọ̀pá sóbí pàdé gbogbo àwọn òṣìṣẹ́ wa báńbáńbá náà ni ẹ bá pàdé lọ́la pẹ̀lú ògo Ọlọ́run ẹ sì bá wọn ya fọ́tò pẹ̀lú bó ṣe nínú ògbèmí òkè bíbíire. Bàbá wa ẹ kú kalẹ̀. Tàbá wá wo ìlànà oyè jíjẹ Ìbàdàn àti oyè Ìjàyè ẹgbẹ́ wo lẹ fi wo ìlànà oyè àwọn méjèèjì nígbà tí wọ́n ṣe àtòlú tán lẹ́yìn ogun gbanámú tí wọ́n tún fi ìkan jẹ Basọ̀run tí wọ́n fi Olúyọ̀lé jẹ Basọ̀run Ìbàdàn Kúrúnmí jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílùú Ìjàyè ìlànà oyè tí wọ́n tò. ẹ ṣeun tí a bá wò dáadáa wọ́n ní ìdàlú òun ní ìṣèlú báyìí láti ṣe nílé wa ìwọ bòmí ni tí a bá wò lànà oyè Ìbàdàn kódà láti ìgbà tá à ń sọ yìí títí ìgbà tá à ń sọ yìí a rí pé àwọn tí wọ́n ń joyè Ìbàdàn wọ́n pọ̀ títí dìsín wọ́n máa tò wọ́n máa sún wọ́n máa tò wọ́n máa sún ni títí tó fi kan Olúbàdàn ṣùgbọ́n ní ti Ìjàyè èrò Kúrúnmí ó yàtọ̀ sí ti Ìbàdàn òun gbàgbọ́ wípé tí èèyàn bá pọ̀ tàbí tí èèyàn bá fi ẹ̀mí èèyàn kalẹ̀ lẹ̀ ó ṣeéṣe kí wọ́n ta ìjàmbá fún òun gẹ́gẹ́ bí ààrẹ torí náà ẹnu àwọn péréte tí ó fi ọkàn tán nìkan ló fi sí di abẹ́ àkóso tiẹ̀ ètò túmọ̀ sí wípé ìjọba èèyàn díẹ̀ ní ti Ìjàyè nígbà tí ti Ìbàdàn ó fọ́nká ó pọ̀ èyí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èrò kí ó wọ́pọ̀ ní Ìbàdàn ju ti Ìjàyè lọ. Bàbá wa lásìkò ogun Bátẹ̀dú a rí pé ogun yẹn parí sí Ọ̀mì ṣùgbọ́n mi rí i pé ọ̀tẹ̀ tí Balógun Ọdẹ́rìnlọ àti àwọn olóyè bá ìbò Olúyọ̀lé sí ni èmi rò pé ó yẹ kí eléyìí kọ́ ààrẹ Kúrúnmí ní ẹ̀kọ́ kó tún ìlànà oyè tò àbójúwò lẹ fi wo gbógun Bátẹ̀dú ṣe lọ àti bó ṣe parí sí Ọ̀mì tí Aláàfin Àtìbá wá fi Ose Ṣàngó lájà láàrin olóyè rẹ̀ méjèèjì Basọ̀run rẹ̀ tó jẹ́ igbákejì rẹ̀ àti Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ olórí ẹ̀ṣọ́ rẹ̀. ẹ ṣeun ẹ rí i pé tí a bá sọ̀rọ̀ nípa oyè ogun jíjà àwọn èèyàn máa ń fojú wo Ààrẹ Kakanfò gẹ́gẹ́ bí olórí ogun ṣùgbọ́n Basọ̀run ó ti ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ ó lè má ìdí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n tí a bá wò ní wípé ìjà ìjàpá pẹ́tà tí wọ́n ń jà nígbà yìí lójú ogun ẹ̀mí ń lọ púpọ̀ jù ó sì ẹ̀sàgbó tí wọ́n mú wá àṣẹ ni pé ibi tí a bá jà yìí dé ẹ̀ dúró oríkàlùkù ó padà ẹ̀kọ́ jẹ́ Kúrúnmí ó kọ́ ni pé ìbátógun yìí dé ó níbi tó ti kópa lára bá kí ni àwọn àṣìṣe tó ń ṣe tó wọ́n kó dé Ìjàyè ó tún wá túbọ̀ jẹ́ kí ẹ̀ka ogun rẹ̀ kó pọ̀ ó túbọ̀ jẹ́ kí ẹ̀wọ̀n ogun rẹ̀ kó pọ̀ tábà sọ lójú ogun a ní àwọn alámi tó mọ̀ lọ sámi níbo lógun dé a ní àwọn alóore tó mọ̀ gbogbo àwọn kan báyìí ló yẹ kí Kúrúnmí ó kó síbi ìṣàkóso ogun tiẹ̀ ṣùgbọ́n tó bóyá àfẹ́mí ni mo lè ṣe èmi ni mo tó báyìí kò sólúwa ẹ̀ òun ni àṣìlú agbára ipá ètò ìṣẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ aṣáájú Yorùbá nígbà náà ni mo kópa àrùn bá wọn. Bàbá wa olóyè SB Bakare ẹ wá já padà sí ibi ìtọ́wá fa ogun ẹlẹ́ẹ̀kejì Ìbàdàn lórí pé ìlú ti tóbi báwọn bá lo ogun àwọn ọ̀kẹ́rú báwọn ọ̀kẹ́rú ẹlòmíì yóò wà bàdàn fúnra rẹ̀ báwọn ọ̀kẹ́rú lójú ogun wọ́n ra ẹrú wọlé ọ̀dà o ẹrú tí bá ti ń bá wa lo ogun ó ti di akẹgbẹ́ wa lójú ogun a gbọ́dọ̀ tá mọ́ ó ti di èèwọ̀ ẹrú lẹ́tọ̀ọ́ àti fẹ́ ìyàwó tí mo bá ní ẹrú tó bá rí pé obìnrin kan wù ú láti fẹ́ ọ̀dọ̀ olówó mi lọ́wọ́ ẹ̀tọ́ mi láti bá sanwó rẹ̀ kọ́fẹ́ pé ká má fi ẹ̀tọ́ rẹ̀ dùn òun náà ń fara gba
ọfà fún wa nígbà wọ́n ṣe èyún wọ́n wá ní ọ̀dà o ohun títí ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé bí olórí ilé kan bá gbéṣẹ̀ àbúrò rẹ̀ ní ọ̀jẹ̀ baálé yóò jẹ gbogbo dúkìá rẹ̀ àbúrò nígbà tí arákùnrin sì ń ṣe wàhálà òun wà níbi títí ń gbádùn bóyá mi mẹ́mú kí n mọtí kí ni àwọn ọmọ rẹ̀ kò ní rólé rẹ̀ tí èyún náà bá tó lọ ẹlòmíì náà ní títí tí wọ́n wàá tó tágbófin kan àwọn ọmọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ti jẹ dúkìá ìtàn ìbàdàn rárá o. ẹ jẹ́ kí ọmọ jogún bàbá tọ́mọ ẹ̀ bá kéré bí àbúrò lè wà kọ́mọ mójútó àmọ́ òun náà tó wà lábẹ́ olóyè àgbà kan kó bàbá jogún ní jẹkújẹ kọ́mọ ẹ̀ tó dàgbà wọ́n ṣòfin ìtàn ọba lọ gbé bá Aláàfin Àtìbà. bàbá o gẹ́gẹ́ bí Aláàfin ẹ bá wa wo òfin ta Aláàfin òfin yìí dá pọ̀ torí gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ Aláàfin Àtìbà pẹ́ Ìlọrin oúnjẹ ti gba Islam torí nínú àwọn ọmọ Aláàfin Àtìbà 9 ló kọ Islam jáde dáadáa lára wọn tàbá sì lọ wo gba àwọn ìrántí ń jẹ Aláàfin lọ́yọ̀ọ́ lónìí mùsùlùmí ní gbogbo wọn torí bàbá wa Aláàfin Adéyẹmí mo dìde fún bàbá ikú bàbá yèyé kábíyèsí o àwọn ní Adéyẹmí kẹta Adéyẹmí àkọ́kọ́ ọmọ Aláàfin Àtìbà ni nígbà Aláàfin Àtìbà rí inú Aláàfin Àtìbà dùn pé òfin tẹ́ ẹ ṣe ìdápọ̀ torí pẹ̀lú gbégbá agbára Ìbàdàn ṣe pọ̀ ńgbà náà wọ́n gbà pé Aláàfin Ọ̀yọ́ ni bàbá àwọn tí wọ́n sì ń gbọ́rọ̀ sí lẹ́nu Aláàfin Àtìbà wa náà dá ẹ̀yin náà wá èmi náà fẹ́ apẹ́ ẹ̀yin lẹ́sọ̀ fún pípa ọmọ ojogún bàbá ẹ̀ kí ni ṣe ń burú kí adélù náà ojú náà láti pa ìlànà kọ́bọ̀ ọmọ bá àrẹ̀mọ́ ọmọ bá Aláàfin kú ojú wo lẹ fi wo àwọn àtúntò òfin tí Ìbàdàn ṣé wọ́n ṣe fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ni àbí láti fi hàn pé àwa la wà ń bẹ Ìbàdàn ni wá ìlú alágbára ni wá. ẹ ṣeun Yorùbá máa sọ yí pé bí náà bá kú àfẹrúbojú bí ọ̀gẹ̀dẹ̀ bá sì kú yóò fi ọmọ rẹ̀ rọ́pò. ohun tí Ìbàdàn ṣe òun ni ó tún jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìrọ̀rùn kó dé bá ilẹ̀ Yorùbá lẹ́yìn torí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ bí ẹrú nígbà máa ró ọ̀pọ̀lọpọ̀ ilé. òye wọn nígbà náà ni wípé bó ṣe lè wù kí ọmọ ó kéré tó lè kó jogún bàbá ṣùgbọ́n wọ́n gbà pé ìgbà míì ẹni tó bá jẹ́ àrólé ó lè kéré lọ́jọ́ orí wọ́n wá kó dúkìá yìí sábẹ́ àwọn kan wọ́n wá sọ fún bàbá kan pé máa mójútó dúkìá yìí títí nígbà tí ọmọ yìí yóò fi dàgbà láti mójútó nǹkan rẹ̀ inú bàbá gan tó jẹ́ tó wà nípò àgbà yóò dùn wípé bóun ò bá tiẹ̀ sí mọ́ òun rí ẹni fẹ̀yìnlẹ̀ fún ó túmọ̀ sí pé nǹkan ní òun kò ní jẹ́ jákujàku. eléyìí gan ni ó wá ran Aláàfin Àtìbà lọ́wọ́ torí pé ó ní tó ṣẹlẹ̀ tá fi sọ di òfin pé tó bá bá ti ń gbèsè o àrẹ̀mọ rẹ̀ ó máa tẹ̀lé ó ní àrẹ̀mọ Aláàfin tá a fẹ́ dápọ̀ lórí afẹ́fẹ́ tí ń wá kú bàbá rẹ̀ ó wá ta sí bàbá létí wípé ó tiẹ̀ tí torí wọ́n ní kìí táwọn ọba kó mọ̀ kú dá sákì òun náà ti ń jẹ ara arákẹ́ pé tó kí bàbá yìí tètè ṣe kí ni kó tètè gbèsè àwọn àbẹ́bẹ́ òsì ní wọn a máa pẹ́ láyé ẹ̀mí ìkú bọ̀rọ̀ nítorí gbogbo àwọn àdídèwé gbogbo gbẹ́niró tí wọ́n lò ó wá ń wákó fún bàbá yìí ẹ̀ tó wá lọ gbéṣẹ́ ọ̀yà fún àwọn náà sòfófó pé nítorí fẹ́ ṣe ni inú wa bí òun ló wá ní kò sí kankan láti èyí lọ máa bá ti lọ àrẹ̀mọ́ rẹ̀ kó máa tẹ̀lé nígbà tí Àtìbà wá rí òfin tá ṣe ẹwà bẹ́ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ èyí tó ṣe pé ọmọ ń tẹ̀lé bàbá yìí tó ṣe dáadáa nǹkan ẹ jẹ́ ká yí òun náà padà bó tiẹ̀ ṣe pé inú bí kún mi pé kò sí tó jọ ò lè pàṣàdá sí bábọ̀ láti bí 100 ọdún 2, 3, 4. èmi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn Ìbàdàn fún ètò tí wọ́n ṣe ètò yìí ló mú kí rọrùn ó wá ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó ṣiṣẹ́ kalẹ̀ ẹlẹ̀ wípé bóun bá tiẹ̀ sí mọ́ òun láwọn tí ó jẹ́ tá à ń sọ yìí ó sì wà bọ́n bá kéré wọ́n fi ogún tiẹ̀ fún wọ́n wàá sọ fún àgbà ilé kan pé tó ogún yìí o ẹ̀wádìí kan tẹ́ẹ̀sì lọ́dọ̀ sí ọkọ̀ tó ní. baálẹ̀ oyè sílé Olúgbòde ìlẹ́ni tó dá àsìkò rẹ̀ ni wọ́n ṣe òfin náà pẹ̀lú ìrànlọ́wọ́ Ògúnmọ́lá Ìbíkúnlé àwọn Ọ̀ṣúndí náà wọ́n lọ bámbámbámbá kódà nínú àwọn àrólé baálẹ̀ oyè sílé Olúgbòde náà wà lára àwọn tó fi ẹ̀bùn sọwọ́ láti ìlú London. sẹ́rí bàbá wa torí àsìkò tó dáwọn ará ilé wọ́n fẹ́ẹ́ pè wá. ogun ìjàyè ẹlẹ́ẹ̀kejì nígbòdì wípé ọjà jẹ àrá wọlé ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tí Ògúnmọ́lá yanjú rẹ̀ tó fi ìlú bàbá rẹ̀ tán jáde àmọ́ ọ̀rọ̀ sì ń bọ̀ ńbẹ̀ lọ́jọ́ iwájú o ìfẹ́ ká máa dé o nígbà tí ń bá sọ ìtàn Ògúnmọ́lá ni àbí ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò látòsà ká mọ̀ yìí pé Yorùbá ní pé ìgbà tá a bá fi wé káwọn fi san fún ni bí Ògúnmọ́lá ṣe fi ìlú tan àrá wọlé iná ẹ̀ wọ́n ṣe fi ìlú tan ọmọ Ògúnmọ́lá pa Fábùnmi Òkè Ìmẹ̀sí náà ṣe fi ìlú tán pa ní pé ká má hùwà àbàjẹ́
ká mọ́ ṣèkà ẹ̀ rí i pé gbà mọ́ sọ́ níjẹ̀jọ́ ìbíkúlẹ̀ gbáwọ́ mẹ́rin ni ó dùn púpọ̀ pé èèwọ̀ ni wọ́n dẹ́rù ẹ̀ wò ẹ̀ mú tẹ́ ẹ bá mú bàbá rẹ̀ lè juwọ́lẹ̀ wọ́n èé pa olórí ogun lójú ogun bẹ́ẹ̀ àmọ́ Ògúnmọ́lá náà wá wíjà ní pé ẹ̀bẹ́ ìlẹ̀ fẹ́ gbógun èèyàn parẹ́ ayé ẹ̀mí tí ń ṣòfò ńkọ́ lójoojúmọ́ ọmọ ìbí òjùbí lọ bàbá ṣe kankan tí ó kà rẹ̀ kúrun mi láyà ogun yìí ò ní parẹ́ ó sì kà rẹ̀ kún mi láyà ìjọ tó máa ti kú náà ni wọ́n ti rórí ẹ̀ àmọ́ wá sọ̀rọ̀ kan iná mo fi ìbéèrè ta ń jẹjọ pé sẹ́mi mo jẹ̀bi ọ̀rọ̀ ẹgbọ́n ta ń jẹ̀bi sẹ́mi mo jẹ̀bi ni àbí ẹ̀yìn àbí ààrẹ kúrun mi àbí Ògúnmọ́lá àdáláàfin àtibá àbí aláàfin adélù àbí baálẹ̀ òsílẹ̀ olúgbòde àbí balógun ìbíkúnlé ta ló jẹ̀bi àbí ìgbà tó wá lajà tó fọ́gun. ẹ ṣeun tí a bá wò dáadáa ohun tó bá kọjú sẹ́nìkan ó ṣeéṣe kó kọ ẹ̀yìn sí ẹlòmíì ṣùgbọ́n Yorùbá ní finẹ́jú ara rẹ̀ wò lérí kó tó fi jó èèyàn nígbà tí wọ́n sọ fún pété àgbékalẹ̀ ní ó ti di èèwọ̀ kí àdùnmọ́ máa bá bàbá rẹ̀ lọ fún omi lárí orúkọ sí tó jọ ó dà bí bá ti rí kóun ló wò ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ọmọ ọmọ tiẹ̀ lọ tí ìkan tó ju ìyá rẹ̀ wẹ̀wẹ̀ jẹ ta ló wá jẹ̀bi apá fún mi wá rọ́ òun náà máa ronú pé bóyá tó bá ṣe yí pé mo ti gba òfin yìí wọlé ni ó ṣeéṣe kí wọ́n jọ̀wọ́ ọmọ mi. ṣé ìṣègùn bí tẹ̀ ṣe ń béèrè pé ṣé ìgbé ń dára rẹ̀ lẹ́bi bí ṣe ń béèrè o. ìbéèrè tó pé lójú bó ṣe gbé bẹ̀rẹ̀ kàlẹ́ pé ṣébi mo jẹ̀bi òun wò yí pé òun dáàbò bo àṣà àti Yorùbá lòun fi wò ó ṣùgbọ́n tẹ bá wá fojú ibi tí ìlú lọ wò ó a lè sọ pé ó jẹ̀bi òun mọ̀ sọ pé àṣà Yorùbá tóun jẹ́ kẹ́kẹ́ àfòdé lórí tẹ́ni kó o mọ̀ dáàbò bò lòun dáàbò bò ṣùgbọ́n tó dé bóun yìí kò yẹ kó dé bóun àwọn Ìbàdàn orílẹ̀-èdè pé òun dáàbò bò àṣà wọn ìrírí ìkà àti ọ̀dájú pàpọ̀ nìyẹn sọ pé kọ́mọ ó tẹ̀lé bàbá rẹ̀ lọ lójú tèmi kún mi ń dára rẹ̀ lẹ́bi ìbéèrè ṣé ni mo jẹ̀bi ẹ̀bi ni pé ṣé mo jẹ̀bi pé mo dáàbò bò àṣà Yorùbá tí wọ́n fẹ́ parun ẹ̀yin ará alẹ́ ẹjẹ́ irin ká gba ìpè nìkan àbí méjì torí yí pé nígbà tá a fi bẹ̀rẹ̀ bàbá wa bí wẹ́ pé ṣé ta wá sọ ní ọ̀sẹ̀ mọ́kànlá sáà lè yàn lẹ́nu rẹ̀ láàrin wákàtí kan onígbò bàbá wa a ṣe pápápá ni òkè lọ́dọ̀ àfipè àtàfipá adásètò náà ni 08023687432 lẹ́ẹ̀kan sí 08026874432 ẹnìkan ti wà lójú èpò ẹ jẹ́ ká gbé ìpè ẹnì yìí ẹ kú alẹ́ o tó orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè tó ẹ bá wa dá sétò tó Lájí Abbas náà lolùkọ́ àgbà pẹ̀lú olóyè SB Bakare lórí ìyànnà náà ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí. ìpè mi ló jẹ́ ọjọ́ àkọ́tí ní ọkọ̀ darapọ̀ mọ́ yìí. inú mi ti dùn torí mo ti darapọ̀ mọ́ yìí tó lù nǹkan tí mò ń gbọ́ látàárọ̀ inú mi ti dùn torí oúnjẹ tí mo mọ̀ nípa nǹkan tí mo mọ̀ nípa ìjẹ Yorùbá tó pọ̀ gan. tó ọlọ́run ti nípa ọlọ́run ìjẹ olóòrùn nípa iná jẹ alábàbọ̀ ló ti dàrú. Sépọ̀ bàbá wa náà ń gbọ́ ọjọ́ mẹ́jọ láago mẹ́sàn-án ni o ṣe ti gbọ́ ẹ má pẹ́ lọ́yìn níjọ́ mẹ́jọ o. mo ní ká má pẹ́ ọjọ́ mẹ́jọ aago mẹ́sàn-án ni o. tó bàbá wa wọn làwọn ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa ni àwọn àtàwọn ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa bá ń fi òkè ẹ̀rọ tẹ́ àfin pè mí náà lẹ́ẹ̀fi lọ darapọ̀ mọ́ mi lórí WhatsApp apá kìíní dé ìkọkànlá gbogbo ẹ ti gbà gbogbo àwọn tó ń bá a bọ̀ wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ làwọn ti gbà pátá apá kìíní dé ìkọkànlá àwọn tá a mú ẹlòmíì mógùn mọ́ àlàyé ẹgbẹ́mọ̀sọ àlàyé la fi mú àwọn èèyàn ó sì lọ́pọ̀lọpọ̀ kan tá a fi já àwọn èèyàn ẹlòmíì ò ṣe àṣìṣe nípa Kúrúnmí kíkọ ẹlòmíì mo ti sọ fún wa pé Kúrúnmí pé orúkọ àbíkú ni Ikúrúnmí ẹlòmíì ọ̀wà akọ kún yóò wà dúró ní dùn oríṣi àtàwọn bẹ́ẹ̀ ni àti àpọ̀ tó lẹ́ẹ̀kan sí àwa tá a gba ìbéèrè tá a sì fi tẹ àtẹ̀ránṣẹ́ tá a ka orúkọ wa àti òǹkà ẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ wa aago 10 láàárọ̀ ọ̀la ni ẹja dé sí iléeṣẹ́ wa ní Sobi FM nílùú Ìlọrin àwa tá a bá ń bọ̀ láti ẹ̀yìn odi Ìlọrin àbá àtàwà nílùú Ìlọrin tàbá sọ pé ẹ bá ti dé ọjà kásà sọ pé Sobi FM là ń lọ bó sọ lọ́kadà ni bó sọ márúwá ni a sọ pé Sobi FM là ń lọ lẹ́yìn aago 10 ìní ẹ jẹ́ ká dé pẹ̀lú ògo Ọlọ́run tó
tẹ́ bá fẹ́ pè mí lẹ́yìn ètò bóyá ẹ fẹ́ ká wá ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa ìtàn ìlú yín àbí àdúgbò yín àbí akọni ìlú yín àbí olórí ẹbí yín torí pé láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ètò kan tiẹ̀ ń bọ̀ tí mo tó fẹ́ kìbọnú ètò àwọn ẹni ńláńláńlá wa nílùú Ìlọrin táàjà máa mọ wúlẹ̀wúlẹ̀ wọn àti ipa tí wọ́n kó yálà àáfàá ni o olówó ni o ilé ọlá ni o olóṣèlú ni o òṣòwò ni o ọlọ́jà ni o bá a ṣe máa lọ sí àdúgbò kọ̀ọ̀kan tó ṣe pé a sì máa mú wọn wá a máa yànnàná ìtàn wọn a máa kìbọ inú ètò òkèrò dàbí pè mí ní lẹ́yìn ètò oní ẹni 080-328-55888 mẹ́ta ló parí ẹ̀ lẹ́ẹ̀kan sí 080-328-55888 wọ́n ṣe pé ẹ fẹ́ wá kàn sí mi lórí Facebook òkèrò dàbí darapọ̀ mọ́ mi lórí Facebook àti Instagram ni tẹ́ẹ̀fì kàn sí mi lọ́wọ́ ìgbésẹ̀ fẹ́ máa ń gba ìtàn lórí WhatsApp òǹkẹ̀rọ tẹ́ẹ̀fì darapọ̀ mọ́ mi lórí WhatsApp náà nílé 080-2368-7432 lẹ́ẹ̀kan sí 080-2368-7432 bàbá wa ẹ̀ bá wa dágbére fáwọn aráalé. tó ẹ̀yin aráalé ó tún di ní ọjọ́ mẹ́jọ kí a fi ní àǹfààní àti túmọ̀ dídá wa ó dọ́wọ́ wa o oríṣi Yorùbá kò gbọ́dọ̀ parun ó dà. tó lórúkọ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa Alhaji Lukman Ọláyíwọlá Mustapha mofin kí bàbá wa Emir ìlú Ìlọrin ṣéwù èmi Lájí Abbas olùkọ́ àgbà lórí ọjọ́ mẹ́jọ tá a máa pàdé lórí ètò Ejoko òní rọ́ọ̀lù wèrè pé láyé èkó dúró ire o. ẹ̀lú ló lọ́yọ̀ ẹ̀tù lónìí ìbọn kété lólo méjì ká ló lẹ́wù Lájí Abbas Lájí Abbas jẹ́ olùkọ́ àgbà apàtẹ ìtàn mọ́kúta bọ́bá dọ̀jọ́ èrè ẹ̀ránṣẹ́ pàtàǹbà rí bọ́bá dọ̀jọ́ ẹ̀ránṣẹ́ polóògùn bọ́bá di pásítọ̀tàn káyọ̀nà náà ṣẹ̀dálẹ̀ ìtẹ̀lú tó jẹ́ ti Yorùbá olójó wa